máa kú bó ṣe rí a máa kúkú yìí dá Olódùmarè á jẹ́ kó tẹ́ wa lọ́rùn á jẹ́ kó dùn mọ́ wa á tó á dẹ̀ ṣẹ́kù bó tún ti dé sí yín lọ́rùn nìyẹn o wẹ́rẹ́ bí eji alẹ́ wàrà bí eji òwúrọ̀ kàtàkàtà bí eji ìyálẹ̀ta èmi náà ní tiyín ní tòótọ́ aródú òjígọ̀bì ọmọ wọn ló wu òdúró ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fíran èmi lọmọ bá ríjẹ àwọ̀ láàmọ̀ ọmọ mi tútù tí jó ní fàìfàì àfi kan ṣoṣo tó ń bẹ nílé babawo tó ṣọ̀gá wo abẹ́ẹ̀dọ́ ọmọ ọmọ ẹ̀rí kọ́lọ̀ ó pọ̀ ṣẹ̀wà dáadáa ẹ̀yin tèmi olólùfẹ́ mi gbogbo mo kí yín ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí àwọn ìpè yín mo rí àwọn àtẹ̀ránṣẹ́ yín lórí gbogbo àwọn ìtàkùn wa lórí ayélujára ẹ máa ṣeun wa púpọ̀ ẹ jẹ́ kí n rán yín létí wípé orí ètò Kílẹ̀ rí sílẹ̀ wà yìí láti iléeṣẹ́ Nuwa Media iléeṣẹ́ kan pàtàkì iléeṣẹ́ kan gbòógì iléeṣẹ́ kan tó dáńtọ́ nínú ká gbé àṣà ìṣe ẹ̀sìn àwa ọmọ Yorùbá lárugẹ ká tún fọn rere àwọn ọmọ wa tó ti làmì tó ti làákà ṣe rí ètò Kílẹ̀ rí sí ètò kan pàtàkì ní o ètò tó jẹ́ pé freedom of speech wà a lè sọ English a lè yí sí Jẹ̀bú a lè sọ Yorùbá tó bá jẹ́ pidgin ni tó bá lè jẹ́ Haúsá ni àbí Ìgbò ẹ̀yin á sọ ẹ má wọ̀rí èmi àbá yín wá ògbufọ̀ torí bí mo ṣe dúró yìí lẹ́yìn Ìjẹ̀bú English àti Yorùbá pọ̀nbélé mi rò fọ́ mo tún gbọ́ èmi rẹ̀ àmọ́ ẹ̀wọ̀n tèmi nulẹ̀ noko lẹ́yìn odi rí mo mú wa rún ẹ níwèé àrà ọ̀tọ̀ ni àrà ọ̀tọ̀ gidi ni orí ètò Kílẹ̀ rí sí ẹ kúkú mọ̀ wípé etí mi bó ṣe máa ń gà lẹ́rìí máa ń nà ní yẹyẹyẹ àfi bíi etí German Shepherd ṣé ẹ mọ̀ German Shepherd ajá òyìnbó yẹn bí mo ṣe máa ń ga etí mi sílẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni mo jókòó lọ́ba tún gbé lámbà yìí dé o kí ló dé ẹyẹ mú kinní ilẹ̀ ó ń pọ̀ òkè kí ló ṣẹlẹ̀ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn kan ni wọ́n máa ń pa àwọn òwe kan àwọn ò dẹ̀ bìlífì pé òwe yẹn true mo ní òwe wo ni wọ́n tún pa tí ò true o wọ́n ní ọmọ inú ọká ló ń ṣekú pọká mo ní kí wá ní òfin true Yorùbá as a philosophers náà tó ọ̀bà rí wọn ò ní wí wọ́n nínú láíláí wọ́n ṣe máa ní ọmọ inú ọká ló ń ṣekú pọká pé ṣé ọmọ ẹ̀ fẹ́ jẹ́ ni ìyẹn ló wá mú mi wò pé ọmọ inú ọká ló ń ṣekú pọká ọmọdún ńgbèmí náà wá délé mo wá ju ọ̀rọ̀ yẹn lẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan bó ṣe ní àṣẹ ìwọ ò mọ bó ṣe ń lọ ni mo ní báwo ló ṣe ń lọ wọ́n ní ọmọ inú ọká ló máa ń ṣekú pọká mo níbi tí báwo wọ́n ní ṣé mi ò mọ̀ wípé gbogbo irúfẹ́ ejò àti ṣèbé o àti fẹ́ o àti rọfọ́rọfọ́ o àti mọ́nàmọ́ná o àti paramọ́lẹ̀ gbogbo ejò láyé yìí wọ́n ní ọká ló ń bí gbogbo ejò mo ní irú àwọn náà làwọn máa bí wọ́n ní kì í ṣe bíi tọ́ká wọ́n ní ọká ló ń bí gbogbo ejò pátápátá tó wà lórí ilẹ̀ ayé yìí mo ní gbogbo ejò wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní báwo ló ṣe ń ṣe o wọ́n ní nínú gbogbo ejò wípé ọká nìkan ṣoṣo ni kì í pọ ẹyin tiẹ̀ síta wípé inú ikùn ẹ̀ ibẹ̀ ni ó ti máa ń pa ẹyin níbẹ̀ ló ti máa pa gbogbo àwọn ọmọ ẹ̀ sí wọ́n ní oríṣiríṣi ejò ni wọ́n lè bá nígbà tí ẹyin yẹn bá pa wípé gbogbo ejò yìí fẹ́ o ṣèbé o paramọ́lẹ̀ ni mọ́nàmọ́ná ni rọfọ́rọfọ́ wọ́n ṣàka gbogbo oríṣiríṣi títí kan èrè gan mo ní wọ́n ní wọ́n máa bá a ní inú ọká wọ́n ní ṣùgbọ́n torí wípé ọká kì í pọ ẹyin ẹ̀ jáde wọ́n ní tó bá ti pa ẹyin yẹn sí inú àwọn ejò yẹn wá máa wá ọ̀nà tí wọ́n máa bá jáde wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa já jẹ ní inú títí tó máa fi já jẹ tó máa fi já dálu pẹ́gbà tó máa fi já dálu yẹn lòun máa kú tí gbogbo ejò inú ẹ̀yẹn máa jáde síta mo ní ìyẹn pọ̀ o bóyá wọ́n wá sòótọ́ ni o àbí wọ́n wá parọ́ ni o kò yé èmi náà jẹ́ mọ̀ pé I don't know how I passed but mo mọ̀ pé olódo ni mi olódo pàtàkì mi ò kàn ní F9 ni mo gbìyànjú láti kó ejò lóríṣiríṣi ṣùgbọ́n kù sọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi nílé láti já mi nírọ́ bóyá òótọ́ ni bóyá irọ́ ni mo pa ẹ fi àwọn ìdáhùn yín àti èsì sí ohun tí mo jù ú lẹ̀ yìí ẹ fi ránṣẹ́ sí mi lórí Facebook ẹ rí wa gẹ́gẹ́ bí Nuwa Media lórí Instagram TikTok àti Thread ẹ rí wa gẹ́gẹ́ bí Nuwa_media ìyẹn Nuwa ìlà kékeré nísàlẹ̀ àti media ṣé wá rí lórí YouTube
ẹ rí wa gẹ́gẹ́ bí Nuwa Media 01. ẹ dẹ̀ lè bá wa sọ̀rọ̀ pẹ̀lú email lórí nuwamedia@gmail.com àbí kẹ́ẹ̀tì àtẹ̀ránṣẹ́ or WhatsApp, WhatsApp kẹ́ṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín. ṣùgbọ́n jẹ́ kí n tún rán yín létí wípé kí lẹ rí sí kì í ṣe ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. lórí ètò kí lẹ rí sí yìí, àwọn ohun kàyéfì, àwọn ìrírí àti àwọn gbogbo tí a gbọ́ ní àyíká wa lájọ máa bára wa jíròrò lé lórí ní orí ètò kí lẹ rí sí. tẹ́yìn náà bá ní àwọn ìrírí àbí àwọn kàyéfì kan tẹ́ fẹ́ ká jù sí afẹ́fẹ́, ẹ fi wọ́n ránṣẹ́ sí wa lórí gbogbo àwọn ohun tí mo kà sílẹ̀ fún wa lẹ́ǹkan yẹn lórí gbogbo àwọn ìtàkùn wa. lọ́gán báyìí la máa dá yín lò. èmi náà sì ní tiyín ní tòótọ́, àròdúdú òjígọ̀bì, ọmọ wọn ló wo òdúró, ọmọ ajífẹ́pẹ́ ṣeré, ọmọ ògbógbòǹdò ẹ̀kọ́, ọmọ ògbógbò máa fíranfíran, ọmọ kì bàbá sílẹ̀. èmi làfikàn ṣoṣo tó ń bẹ nílé bàbá wo tí ń ṣọ̀gá wo, ọmọ bá a rí jẹ àwọ̀láàmọ̀, ọmọ mi tútù tí jó ní fáfáfáì àá tún máa ríra láìpẹ́ ọjọ́. àlàáfíà.